Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn, ṣàlàáfíà lẹ wà? Lónìí, mo máa sọ ìtàn kan tó dá lórí sùúrù, ìgbẹ́kẹ̀lé àti bí ìyára ṣe lè fa àṣìṣe. Àwọn ọ̀rẹ́ méjì wà tí wọ́n ń kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ bàbá Akíntọ́lá. Ọ̀kan nínú wọn jẹ́ Táíwò, ìkejì sì jẹ́ Kẹ́hìndé. Táíwò fẹ́ tètè mọṣẹ́ náà, ó máa ń yára ṣe ohun gbogbo. Ṣùgbọ́n Kẹ́hìndé ní sùúrù, ó máa ń fetí sí olùkọ́ rẹ̀, ó sì máa ń farabalẹ̀ ṣiṣẹ́ náà. Lọ́jọ́ kan, bàbá Akíntọ́lá fún àwọn méjèèjì ní iṣẹ́ láti ṣe. Táíwò yára bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ nítorí ó fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé òun gbọ́n. Ṣùgbọ́n nítorí ìyára láti tètè parí, ó ṣe àṣìṣe púpọ̀, iṣẹ́ náà sì bàjẹ́. Kẹ́hìndé fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣiṣẹ́, ó sì farabalẹ̀ parí iṣẹ́ náà dáadáa. Nígbà tí bàbá Akíntọ́lá rí iṣẹ́ wọn, wọ́n rẹ́rìn-ín, wọ́n sì ní sùúrù ni baba ìwà. Táíwò dojúbolẹ̀ pẹ̀lú ìtìjú. Ní ọjọ́ yẹn, ó lóye pé ìyára kì í mú àbájáde rere wá. Látọjọ́ náà, ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú sùúrù. Ní àṣà Yorùbá, a máa ń rí sùúrù bí ìwà tó ń fi ọgbọ́n hàn. Ọ̀pọ̀ iṣẹ́ ọwọ́ àti ẹ̀kọ́ nípa ìgbésí ayé máa ń gba àkókò láti kọ́. Àwọn àgbàlagbà máa ń kọ́ni pé ohun rere kì í ṣẹlẹ̀ nípasẹ̀ ìyára. Bákan náà, lọ́rọ̀ ìgbàgbọ́ wa pẹ̀lú Ọlọ́run, ìgbà míì gbígbẹ́kẹ̀lé nínú Olúwa máa ń nílò sùúrù. Ìdàgbàsókè máa ń gba àkókò gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Sùúrù sì sàn ju ìgbéraga lọ. A lè rí eléyìí ní ìwé Oníwàásù, orí 7, ẹsẹ̀ 8. Ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí tá fẹ́ kọ́ òun ni sùúrù. Ó yá, ẹ sọ bí mo ṣe sọ lẹ́yìn mi. Sùúrù. Ó yá, ẹ bá mi sọ. Sùúrù. Àpẹẹrẹ bí a ṣe lè lo sùúrù nínú gbólóhùn ni sùúrù máa ń mú àbájáde rere dé. Kí ni ẹ̀yin rò nípa sùúrù? Ṣé ó rọrùn láti ní sùúrù ní ayé òde òní àbí kò rọrùn? Ẹ má gbàgbé o, ohun rere máa ń gba àkókò àti ìdàgbàsókè. Ẹ ṣé gan o, a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.